A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ibikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Lágbẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo kí gbogbo àwọn ọmọlẹ́yìn Islam pátápátá pé a kú oṣù tuntun, oṣù ayọ̀, oṣù dùnnú, oṣù tí ó jẹ́ fún wa. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ oṣù yìí náà ni ó rẹ́yìn oṣù yìí. Kí mo wá fún wa lénìí, ẹ rí i pé mo máa ń fi ewé yìí hàn wá àmọ́ mi ò tí ì wá sí ìdí ẹ̀ rí. Mo ti wá sí ìdí ẹ̀ báyìí láti fi hàn wá iṣẹ́ tí ewé yìí ṣe. Lọ́pọ̀lọpọ̀ wa a nígbàgbọ́ lórí pé ewé yìí pé àgbo jẹ̀díjẹ̀dí nìkan ni. Rárá, kò wà fún jẹ̀díjẹ̀dí nìkan. Tí ayé ò ní bínú wa o, ayé ò ní sàsí wa. Tí wọ́n bá sàsí èèyàn, à ń fi ewé yìí, a lè fi ewé yìí ṣe ìwòsàn fún àsàsí. Ewé yìí bákan náà ó ń ṣe iṣẹ́ jẹ̀díjẹ̀dí àbí ìdákọ́lẹ̀. Gbogbo àìsàn tó ń ṣe ọkùnrin pátá, tó ń ṣe obìnrin, ewé yìí ó ṣiṣẹ́ fún. Tẹ́ bá ti lè lo ewé yìí náà la ṣe lè lo èso ẹ̀. Èso ewé yìí a lè lo ewé, a lè lo èso. Tẹ́ rí ewé yìí, tá bá rí pé àwọn nǹkan wà lára wa tí lára wa ò le, a ti lo ògùn, ẹ̀yìn ń ro wá ní o, inú ń kún tàbí inú ń kùn, ẹ jẹ́ ká lọ já ewé yìí. Tá a ti já, ẹ jẹ́ ká sàn nù, ká já dédé ẹ̀kún ọwọ́ kan, ẹ jẹ́ ká dà sí inú pọ́ọ̀tù ìsasùn, ẹ jẹ́ ká bomi kọ́ọ̀pù kan sí i. Tá a ti bù sí, ẹ jẹ́ ká sè é. Tí a ti sè é, ó ti jiná. Bá ti jiná dáadáa, ẹ jẹ́ ká yọ ewé yẹn kúrò bẹ́ẹ̀. Ìwọ̀nba tó kù, ẹ jẹ́ ká fi oyin sí i. Tá bá wá rí oyin, a lè lo nìkan ní asán ká mú. Inú ń kún ni o, àtọ̀sí ọjọ́ tó ti pẹ́. Lọ́pọ̀lọpọ̀ wa tá bá ti lo oògùn àtàtọ̀sí bá mú wa, bá ti fún wa ní capsule fún àtọ̀sí, láàrọ̀ pé ó ti lọ, kò lọ o. Wọ́n padà máa ń fa òkú àtọ̀sí ni. Bá ti wá rí i pé a ní òkú àtọ̀sí lára, pé àtọ̀sí inú máa kùn ní gbogbo ìgbà, àbí tá bá rí i pé ìdákọ́lẹ̀ ń ṣèyàn, gbogbo àrùn ni ewé ń wò. Ewé tẹ́ ń wò yìí, gbogbo àrùn tó wà lára ni ewé ń wò. A lè lo gbígbẹ rẹ̀, a lè lo fún jẹ̀díjẹ̀dí. Gbígbẹ bákan náà ó tún ṣiṣẹ́ ju tútù lọ. Léwé tẹ́ ń wò yìí tó jẹ́ gbígbẹ yìí, tẹ́ bá já tó bá gbẹ, ẹ jẹ́ ká sè é bí àgbo, ká fomi sí i níwọ̀nba. Tá bá sè é tó bá jiná dáadáa, ẹ jẹ́ ká fún ọmọ wa ló bá ń complain pé inú máa ń rùn gbogbo ìgbà, ẹ jẹ́ ká fún lò. Obìnrin tó bá ń complain pé tó bá fẹ́ ṣe nǹkan àlejò òun, inú máa ń rùn òun, ẹ bá mi wá ewé yìí fún. Ewé àsùnwọ̀n òyìnbó. Tẹ́ rí ewé yìí, ó pé oríṣi méjì. A ní tìbílẹ̀, a ní tòyìnbó. Tòyìnbó nìyí. Tòyìnbó yìí tó bá ti gbẹ, obìnrin ń complain pé inú ń rùn tó bá fẹ́ ṣe nǹkan àlejò ni, àbọ́kùnrin inú ọkùnrin ń kùn ni o, àbó kún ni, kò rí gbẹ́yà dáadáa. Ẹ jẹ́ ká ṣe ewé gbígbẹ, ẹ jẹ́ ká sè é ní àgbo. Irúfẹ́ bí ọkùnrin náà kó máa mú. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tẹ́ ń fún mi ní, tẹ́ ń ra data fún mi. Data tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, àwọn ni wọ́n fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Bí tẹ́ ẹ ti mú owó náà, tẹ́ ẹ fi ra data, abẹ́mi fún mi ní ẹ̀bùn, Ọlọ́run ní fi wọ́n yín. Ẹ wà nínú ẹ̀kọ́tọ́ kẹ́ẹ̀ tó nìkan. Gbogbo ayé kò nílò fún wa jó. Ewé yìí òun la máa ṣe, òun nìkan ní àgbo, ní ewé gbígbẹ. Ẹ jẹ́ ká wá sílé gbogbo ẹ̀. Gbígbẹ rẹ̀ tún ṣiṣẹ́ ju tútù lọ. Ẹ jẹ́ ká máa mú ní gbogbo ìgbà. Inú kún ni o, inú kùn ni, ẹ jẹ́ ká máa mú. Bó ṣe tún wá wà yìí, a tún lè fi ewé yìí ṣe àsèjẹ.
mo ti sọ rí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi iná ilẹ̀ tó ń pè mí pé ewé àsùnwọ̀n ìwúlò ewé àsùnwọ̀n náà ni mo tún mú wá fún wa ní ìdí yìí. Bá ṣe fi ewé yìí náà la ṣe fi lo èso ẹ̀ náà ni ẹ̀ ń wò yìí, èso ẹ̀ lẹ́ ń wò yìí, ṣé ti rí báyìí? Ọ̀nì èso àsùnwọ̀n náà lẹ́ ń wò yìí. Èso yìí náà bákan náà tó bá gbẹ a fi ń ṣe àgúnmu ẹ sáko gbẹ, tó ti gbẹ ẹ jẹ́ ká fi èso aworoso díẹ̀ ká fi sí ká má fi po ẹ̀kọ gbígbóná ní gbogbo ìgbà tàbí nígbà gbogbo. Ó ṣiṣẹ́ gan o, mẹ́ẹ̀ ká fojú di o. Ewé àsùnwọ̀n tútù a lè lò ó fún àrùn oríṣiríṣi, ká sè é lágbo tàbí kó jẹ́ pé agbó tá bá gbó a lè lò ó ní tútù, a lè lò ó ní sísè, a lè lò ó ní gbígbẹ. Ṣé ẹ rí ewé yìí tó jẹ́ ewé àsùnwọ̀n òyìnbó yìí, ìyẹn ní tútù, ẹ jẹ́ ká sàn nù, ẹ jẹ́ ká gbó, ká fi iyọ̀ díẹ̀ sí i torí ó máa ń rùn yàn nínú díẹ̀. Láti fi iyọ̀ díẹ̀ sí i kò ní run wá nínú. Àtèmi àtẹ̀yin àìsàn ní fi ara wa ṣe bùgbé. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ìwúlò ewé àsùnwọ̀n òun ni mo mú wá fún wa lénìí. Ìwúlò ewé àsùnwọ̀n, inú ń kún ni o, inú ń kùn ni. Pẹ̀lú ògo Ọlọ́run, ní ta fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe é. Gbogbo àrùn tó máa ń da ara èèyàn láàmú ó wà lórí ìwòsàn ewé àti egbò. Ọlọ́run sọ fún wa, ó ní kò sí àrùn kan tí ò ń dá tí ò ní ìwòsàn. Látara pé ká lo ewé àti egbò ká fi ṣe ìwòsàn fún ara wa. Dápẹ́ yẹn ṣe ń wù mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wù mí ojú náà ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ mi náà ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Oṣù yìí, oṣù ayọ̀, oṣù àlùbáríkà, oṣù ìdùnnú náà ni ó jẹ́ fún wa. Ohun tí mo ti mú wá fún wa yìí, ìwúlò ewé àsùnwọ̀n òun náà ni ẹ̀ ń wò yìí. Á bá wa lára mu o, á bá wa ní ara mu. A lè lo ewé ẹ̀ gbígbẹ, a lè lo tútù. Àṣejẹ́ tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan ó ní pé sẹ́rí ewé yìí á já ọ̀mùnú ẹ̀. Ọ̀mùnú ewé àsùnwọ̀n tó ń pè ní ọ̀mùnú náà ni etí ò tíì gbó. Ọ̀mùnú ewé àsùnwọ̀n yìí ẹ jẹ́ ká gé bí bàbá bá ń gé ẹ̀fọ́. Ká wá ẹ̀gúsí ìbàrà, èyíkéyìí ẹ̀gúsí, kódà kó jẹ́ ẹ̀gúsí úgú tá mọ̀ sí agbóròkó. Èyíkéyìí ẹ̀gúsí tó bá wù wá ẹ jẹ́ ká fi sebẹ̀ ẹ̀gúsí jẹ. Ẹ jẹ́ ká fẹja sí i, ẹ jẹ́ ká gẹran sí i. Gbogbo tó bá wù wá, gbogbo árómà tá a máa fi ń se ọbẹ̀ ẹ jẹ́ ká fi ṣe é, ká máa gbọ́n ọbẹ̀ yìí mu. Á ya gbogbo tí ò da, ọ̀rá burúkú tó máa ń da ara láàmú, á yà dànù. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like ẹ̀. Orúkọ mi ò yí padà, orúkọ mi mọ yín àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wù mí ojú náà ò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá, rògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. Ire o, ó dìgbà kan náà.